ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Mo kí wa ní àkókò yìí pé a kú ìfarabalẹ̀ káàbọ̀ sí abẹ́ ètò oore ọ̀fẹ́ ti ọjọ́ òní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo mọ̀ pé àlàáfíà lẹ́wà ẹ̀ ń sì ń gbádùn adùn Jésù Kristi. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwì láti inú ìjọ Nazareth Baptist Church ní ọ̀gá ńlá ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run alágbára, gbé orúkọ mímọ́ yín ga ní àkókò yìí nítorí pé ẹ tún dá ẹ̀mí wa sí láti bá àwọn ènìyàn yín sọ̀rọ̀, àwọn tí wọ́n ti ṣetán láti gbọ́. Bàbá, ẹ gba ọpẹ́ wa o. Ẹ̀yin tí ẹ ń sọ oúnjẹ ẹ̀mí kalẹ̀ ní ìgbà dé ìgbà, a tún gbàgbọ́ lónìí wípé àwọn ènìyàn wọ̀nyí wọn ó tún jẹ oúnjẹ, wọn ó yó, ayọ̀ wọn ó sì kún nípasẹ̀ ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣe bẹ́ẹ̀. Agbára ẹni tá a rán, ayérayé ẹ gbé wọ ìránṣẹ́ yín. Ẹ̀mí mímọ́, bí mo bá ti ń lanu, ẹ máa kún etí ìgbọ́ àti àyà ìgbàṣe ẹ fi fún àwọn ènìyàn yín. Mo gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa, àmín. Bíbélì kíkà wa fún àkókò yìí náà ni a ó rí nínú ìwé Ẹ́kísódù orí 17 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 7. Bíbélì wípé gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sì rìn láti ijù Síìnì lọ ní ìrìn wọn gẹ́gẹ́ bí òfin Olúwa, wọ́n sì dúró ní Réfídímù, omi kò sì sí fún àwọn ènìyàn náà láti mu. Ẹsẹ̀ 2 ní nítorí náà lé àwọn ènìyàn náà ṣe ń bá Mósè sọ̀, wọ́n sì wí pé fún wa lé omi kí a mu. Mósè wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń bá mi sọ̀, èésì ti ṣe tí ẹ̀yin fi ń dán Olúwa wò. Òǹgbẹ omi sì ń gbẹ àwọn ènìyàn náà níbẹ̀, àwọn ènìyàn náà sì ń kùn sí Mósè, wọ́n sì wí pé èé ti rí tí ìwọ fi mú wa gòkè láti Íjíbítì wá láti fi òǹgbẹ pa wá àti àwa àti àwọn ọmọ wa àti ẹran wa. Mósè sì ké pe Olúwa níbẹ̀ wípé kí lè èmi ó ṣe fún àwọn ènìyàn yìí, wọ́n fẹ́rẹ̀ sọ mí lé òkúta. Olúwa sì wí fún Mósè pé kọjá lọ síwájú àwọn ènìyàn náà, kí o sì mú nínú àwọn àgbààgbà Ísírẹ́lì pẹ̀lú rẹ, kí o sì mú ọ̀pá rẹ tí o fi lu omi nì lé ọwọ́ rẹ, kí o sì máa lọ. Kíyèsí, èmi ó dúró níwájú rẹ níbẹ̀ lórí òkúta ní Hórébù. Ìwọ ó sì lu òkúta náà, omi yóò sì jáde nínú rẹ̀, kí àwọn ènìyàn kí ó lè mu. Mósè sì ṣe bẹ́ẹ̀ lé ojú àwọn àgbààgbà Ísírẹ́lì. Ẹsẹ̀ 7 kí wọ́n ti dánu dúró fún àgbéyẹ̀wò. Òun náà ni ó sì sọ orúkọ ibẹ̀ ní Máásà àti Mẹ́ríbà nítorí asọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àti nítorí tí wọ́n dán Olúwa wò pé Olúwa à ń bẹ láàrin wa tàbí kò sí. Ẹ ké hallelujah. Àkòrí wa sọ wípé dídán Ọlọ́run wò. Kí ni ìtumọ̀ kí ènìyàn dán Ọlọ́run wò? Dídán Ọlọ́run wò túmọ̀ sí rírí Ọlọ́run bí ẹni tí kò ní agbára, fífi ojú tẹ́ḿbẹ́lú rẹ̀, jíjẹ́ aláìmoore. Tí a bá kíyèsí àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo mẹ́nu bà yìí, a ó rí wípé ohun tó ṣẹlẹ̀ nínú ibi kíkà yìí nìyí. Ọlọ́run tó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde láti ilẹ̀ Íjíbítì níbi tí wọ́n ti ń sìnrú, tí a ti ń fòòró ẹ̀mí wọn, níbi tí wọn ò ti ní àǹfààní láti ṣe tí ó wù wọ́n, tó jẹ́ pé lábẹ́ òrìṣà òun náà ni wọ́n ti ń sìn.
tí inú Ọlọ́run ò sì dùn sí, tí Ọlọ́run wá tú wọn sílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ń ṣe ni ohun tí Ọlọ́run ṣe yìí ló dàbí ẹni pé Ọlọ́run ò tiẹ̀ ṣe nǹkan kan. Níbí a kíyèsí wípé Ọlọ́run nígbà tó tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ tán, wọ́n wá bẹ̀rẹ̀ ìrìn àjò wọn lọ sí ilẹ̀ Kénáánì, níbi tí Ọlọ́run ti ṣe ìlérí pé ìlú yẹn, ibẹ̀ yẹn gangan ni wọ́n ti ní ayọ̀ tó kún jùlọ, nítorí pé ìlú yẹn kún fún oúnjẹ àtonírúurú èso, ó ló ń sàn fún wàrà àti fún oyin. Jẹ́jẹ́ mọ̀ pé ní ìrìn àjò tí wọ́n rìn yìí, ń ṣe ni àwọn ènìyàn wọ̀nyí ni wọn ò mọ oore Ọlọ́run. Ọlọ́run ti ṣe onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu sẹ́yìn nípa mímú wọn rin ìrìn àjò yìí, tí ó bá ti gbé wọn mì kúrò lórí òkè ìpẹ̀ tí Ọlọ́run sì dá wọn nídè, wọ́n ti gbàgbé. Yorùbá sọ wípé oore pẹ́ aṣiwèrè gbàgbé. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, ìwọ tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí yìí, lórúkọ Olúwa ò ní máa fi ibi san ire o, torí pé Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi ò ní kúrò nílé rẹ̀. Mo gbàdúrà ò ní jẹ́ ẹni ibi. Oore tí Ọlọ́run ṣe fún ẹ yẹn, ó rántí, ẹ̀mí Ọlọ́run yóò rán ọ létí, ó sì lè dúpẹ́. Inú Ọlọ́run a máa dùn bí èèyàn bá mọ oore. Àwọn ọmọ Ísírẹ́lì ò mọ oore ni. Kí wọ́n bá mọ oore ni, ẹ sọ fún mi, nínú òkun pupa tí wọ́n ń là kọjá yẹn, kí wọ́n dàárín tán bí ìgbà táwọn ọ̀tá wọn dàárín, kókun panudé kó gbé wọn mì. Ṣé wọn ò lè dé ilẹ̀ sí ijù Síìnì níbi tí ò ti sómi? Ṣé Ọlọ́run tó mú wọn rìnrìn àjò, ṣé kò sí lẹ́yìn wọn mọ́ ni? Ṣé Ọlọ́run tó ń tọ́ wọn, ṣó padà lẹ́yìn wọn ni? Rárá o, kò padà. Ṣùgbọ́n Ọlọ́run a máa fẹ́ dẹ́ ìgbàgbọ́ èèyàn wò nígbà míì. Ọlọ́run dẹ́ ìgbàgbọ́ wọn wò ni ló fi mú wọn kọjá ní gbogbo àárín tí wọ́n mú wọn kọjá yẹn. Òun gangan wà nídìí pé kómi yẹn mọ̀ tiẹ̀ tí tètè sí, kí ó fi lè mọ irú ọkàn tí ń gbénú wọn. Ẹlòmíì ó dìgbà tí ìṣòro bá fẹ́ borí rẹ̀ tán ni ó wàá máa sọ̀sọkúsọ wíwíkúwí, kàkà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fi rí Mósè gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ń wo Ọlọ́run lójúkojú báyìí, tí wọ́n sì máa fi sọ ẹ̀dùn ọkàn wọn fún un. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ṣe ni wọ́n ń sọ, wọ́n ń kùn débi pé wọ́n fẹ́ sọ Mósè lókùúta. Ènìyàn mà burú o. Bíbélì sọ pé gbogbo èrò ọkàn ènìyàn lójoojúmọ́ ó ní ibi ni. Ó ní ta ló lè má? Ẹ̀yin ará mi nínú Olúwa, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé tó ń bí Ọlọ́run nínú jùlọ ní kí ènìyàn máa kùn. Ọkàn tó ń bá kùn sọ pé Ọlọ́run ò ṣe nǹkan kan ni, torí pé tọ́lọ́run bá ṣe nǹkan kan kì í ṣe kíkùn lọ́rọ̀ wọn. Ohun tí ọ̀rọ̀ wọn gbà ní pé kí wọ́n tọ̀ Mósè lọ, kí wọ́n sọ èrò ọgbà ọkàn wọn fún un, kí Mósè sì gbé gbésẹ̀ bó ti máa ń gbé, kó bá Ọlọ́run sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ohun tí Mósè fi ìbínú ṣe, tí àwọn fi ayọ̀ mu omi yẹn lẹ́yìn kíkùn wọn, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ayọ̀ ni Mósè ọ̀bá fi ṣe, nítorí pé Ọlọ́run sá mọ ohun gbogbo, ó sì dó ohun gbogbo, ṣùgbọ́n kíkùn ni wọ́n kùn. Ìwọ olùgbọ́ mi, ọ̀rọ̀ náà wá tọ̀ ọ́ wá. Àwọn oore tọ́lọ́run ti ṣe fún ọ sẹ́yìn, kí ló fi ń san fún? Ṣé ìwọ náà ò máa kùn? Ṣé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run rán sí ìwọ, ṣé kì í ṣe wípé kàkà tó fi máa dúpẹ́ pé o tiẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ìyè látẹnu wọn, èyí tó lè bá ìṣòro ayé rẹ pàdé, tó fi lè lànà àbí tó fi lè rí àlùyọ lórí ìṣòro ayé rẹ, kàkà tó fi máa dúpẹ́ pé o tiẹ̀ ní àǹfààní láti gbọ́ irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀, ṣé kìí ṣe pé òun kùn? Irú ìṣòro wo lọ ńlá kọjá gan, bó ló ṣe lágbára tó? Ohun tọ́rọ̀ rẹ gbà ní àdúrà. Bíbélì ní ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. Ó ní kẹ́ ẹ máa béèrè níbìkan títí ayọ̀ yóò fi kún. Bí o jẹ́ mọ̀ wípé àdúrà ní ọ̀rọ̀ rẹ ni ó kàn. Tó o bá lè ké pé yóò dáhùn. Ó lóun fún alágbára tí wọn kò mọ̀, ó lóun fi hàn ọ́. Lónìí ní abẹ́ ìṣòro rẹ yẹn, mo fi dá ọ lójú pé kì í ṣèṣòro yẹn ní ó borí rẹ. Ìwọ ló borí ìṣòro, ayọ̀ rẹ ó kún, ẹkún rẹ ó dẹ̀rín. Àìsàn tó rò pé bóyá ni ó pa ọ́ yẹn, ìwọ ló borí rẹ. Nítorí náà má kùn, Ọlọ́run bẹ nítòsí rẹ. Ìwọ ké pé yóò dá ọ lóhùn, yóò sì mú ọ lára dá, yóò wò ọ́ sàn, yóò dá ọ nídè, yóò tán ìṣòro rẹ. Ebi ò ní pa ọ́, ogun ò sì ní borí rẹ. Irú
irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní ìfẹ́ wá sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní nígbà wo ni ètò náà ní aago 6 tó sígbà wo sí aago 6 àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwó báwọn lọ. képe lónìí yóò dá ọ lóhùn ó ní képe mi èmi ó dáhùn ṣé bóun ló ṣèlérí ẹni tó ṣèlérí kì í ṣe ènìyàn tí ó ṣèké kì í ṣe alágàbàgebè yóò dá ọ lóhùn yóò sì tú ọ sílẹ̀ yóò dá ọ nídè yóò sì mú kí ayọ̀ rẹ kó kún bí o ti ń ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìṣòro ayé rẹ tán àánú wá ọ rí mo gbàdúrà lórúkọ Jésù Kristi ìṣòro tó ń wò gẹ́gẹ́ bí òkè yẹn á dohun àwátì má kùn mọ́ kíkùn máa ń bí Ọlọ́run nínú kíkùn máa ń jẹ́ kí Ọlọ́run ó máa ronú wípé ṣé mi ò ṣe arákùnrin àbárábìnrin yìí lóore tó ni èyí tí mo ṣe sẹ́yìn ńkọ́ nítorí náà nígbà tí o bá ń gbé ìgbésẹ̀ láti mú oore Ọlọ́run láti fi sí ipò tó yẹ kó wà wàá sì ra àánú gbà. tẹríba nígbà tí o ti gbọ́rọ̀ yìí jẹ́ kí n gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi àpáta ayérayé ọba àwọn ọba àtolúwa àwọn olúwa mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí ní gbogbo ìgbòríta kọ̀ọ̀kan tí ìṣòro tí ó ti dojúkọ wọ́n tó sì ti sọ wọ́n di aláìlágbára tí ẹran ara ti fẹ́ borí tí wọ́n fi ń kùn sí ìwọ Ọlọ́run lónìí mo gbàdúrà agbára tí wọ́n ó fi lè dúró tíírí tí wọ́n ó fi dojúkọ àrékérekè Sátánì tí wọ́n ò fi ní máa kùn sí ìwọ Ọlọ́run wọn tí wọ́n ó fi jọ́kàn tó mọ́ọ́rẹ́ lórúkọ Jésù Ọlọ́run bá mi gbé wọ̀ wọ́n jẹ́ kí wọ́n ráàánú gbà bá mi tẹ̀ wọ́n síwájú báyìí ni wọ́n pàdé fà wọ́n jáde kúrò nínú ọ̀fìn kí wọ́n sì di ẹni tó ṣẹ́gun jẹ́ kí wọ́n ráàánú rẹ gbà kí wọ́n máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wọn kó rí bẹ́ẹ̀ kó sì ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfarabalẹ̀ yín àdúrà mi ni wípé ayọ̀ ayérayé tí Ọlọ́run ti múra rẹ̀ sílẹ̀ fún wa kò ní fò wáru gbogbo agbára tó bá ní òun ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn Olúwa Ọlọ́run yóò ṣe gbogbo wọn mọ́ṣẹ́ kí a bá kíyèsí abẹ́ ibi tí a ti ń wo àwòrán yìí a ó rí ibì kan tí wọ́n kọ subscription sí ìyẹn ni wípé bá wa pín nínú ìfẹ́ náà tó o bá ti tẹ bọ́tìnì yẹn o ti di ẹbí wa náà nìyẹn a jọ máa gbádùn Jésù Kristi tó o bá wá wo ìsàlẹ̀ sí ó rí ibi aago yẹn wà ìwọ tẹ̀ ẹ́ ìyẹn ni ó máa rán ọ létí wípé àkókò báyìí tún ni ó tún gbádùn Jésù lábẹ́ oore ọ̀fẹ́ ọjọ́ òní nígbà tó ń ṣe bẹ́ẹ̀ wàá ráàánú gbà ẹ ṣé yóò sì dára fún yín